àti Mobright láwọn méjèèjì wọ́n jọmọ́ fà pàápàá tó bá dé aago 10 àárọ̀ labákan náà Bako Panthers lọ́la àti Drews FC láwọn méjèèjì wọ́n jọmọ́ jàsí gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí ọ̀gbẹ́ni Fàdójú MT Fàdó ọ̀gánáísà ayé bó ṣe ń gbé sí mi létí èmi náà ń jà yín sí bẹ́tà bí nǹkan ṣe jẹ́ nìyẹn níléèwé Crestfield ẹ̀rìn Ọ̀ṣun lọ́hùn pàápàá níwáyé ẹ̀já tún sún wájú lóní gẹ̀rẹ́gẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje ní Champions League àwọn obìnrin lókè òkun lọ́hùn pàápàá níwáyé Wolfsburg lánàá 2-0 ní Mọ̀nàkàì wọ́n fi borí kọ̀ ti Arsenal gbogbo Gunners ẹ ti já ẹ ti relé ó tún dọ̀dún mi lọ́hùn bákan náà lánàá gbogbo Lyon 3-1 ní Mọ̀nàkàì wọ́n fi borí kọ̀ Juventus lánàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó jẹ́ lọ́wọ́ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìpele semi-final wọ́n ti tò gbogbo Barca lọ́wọ́ yìí àti Wolfsburg ni láwọn méjèèjì wọ́n jọmọ́ yípo ní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ gbogbo Lyon àti PSG láwọn méjèèjì bákan náà wọ́n jọmọ́ gbá tiẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ torí pé lánàá Lyon lánàá 3-1 dondo ni náà fi borí Juve lánàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn sẹ́ lápá bẹ̀ gbogbo Man U ẹ̀gbọ́n náà bó ló ṣe jẹ́ èébì tá a wà nú ẹ̀ yìí géèmù pọ̀ tẹ́gbà wọ́n ní alpha kí n gbé sáwọn létí òkè mo sì ń bọ̀ náà pàápàá tó bá di èébì 2 ìyẹn ọ̀la gbogbo Man U káfàtà àti Leicester City lẹ́yìn méjèèjì ẹ̀ẹ́dọ̀mọ́ tanisẹ́ lóní nkóso lóní nkóso ni bákan náà lọ́wọ́ yìí tó bá di ọjọ́ 9 oṣù kẹrin tá a wà nú ẹ̀ bákan náà Everton bámbá wọ́n mọ̀ wà nílé wọn láti gbàlejò Man U April 16 bákan náà ẹ̀wẹ̀ Man United àti Norwich City ní April 19 Liverpool àti Man U April 23 bákan náà gbogbo Gunners káfàtà àti Man U ní gbogbo Manchester United bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá mi ò ní wẹ́ẹ̀tì sẹ́ Jamiu Chem Ventures Jamiu Ọmọrájí ìṣìnàmà bákẹ́nẹ́ Adekas Plumbers iṣẹ́ yìí dáadáa alákẹ́ mi ò ṣàmọ́lẹ̀ gbogbo mingus àbá lọ́hùn àrẹ̀mọ́ bàrà hr lásùbíàró ọ̀gbẹ́ni Fádímọ́kọ Olúwaṣeyí Manuel apá kan Southampton apá kan Man U ní ẹni tó ti gbọ́n tán ọmọọba níyànàfà lọ́hùn olúwayé captain vendor gbogbo Man U bámbàm pictures yín lóṣù tá a wà nú ẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ gbọ́n náà tá a bá ń sọ nípa draw ìdíje ti World Cup tá a lọ gbá ní Qatar sẹ́ẹ̀sì mọ̀ pé ẹ bá ní Qatar kò lè gbé Qatar gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ wá gbọ́ dáadáa tó bá dago márùn-ún ẹni gbẹ̀rẹ̀ ìyọsíra wọn ìyẹn draw bákan náà yóò mọ̀ wáyé àmọ́ ṣáájú gbà náà wọ́n ti fi ta bí wọ́n ṣe tò sí ní pọ́ọ̀tù kọ̀ọ̀kan kìí ṣe ìsásùn ọbẹ̀ o oyè ó ti yé yín tá a bá ní pọ́ọ̀tù lẹ́ka fúbọ̀ ní àyè ó yá wọn tó yé àwọn tí ò yé wọ́n ti dòpè nìyẹn pàápàá níwá yìí ọdún àlọ́wọ́ yìí gbogbo Qatar àwọn náà bẹ́ẹ̀ òun tó fà ní pé Qatar yìí kan náà ni wọ́n máa gbàlejò ìdíje eléyìí ẹ sì mọ̀ pé ẹ̀ ń tá a bá torí ẹ̀ padìẹ wọ́n ní kinní kan ló máa ń jẹ ilẹ̀ wí ẹlẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì ẹ̀ ní dààmú pàápàá ọdún àlọ́wọ́ yìí Qatar náà wà lókè téńté Belgium wà ń bẹ̀ Brazil France Argentina England Spain Portugal bákan náà ẹ̀wẹ̀ Denmark wà ń bẹ̀ Holland Germany Mexico USA Switzerland Croatia Uruguay nọ́mbà 3 bákan náà ẹ̀wẹ̀ Senegal ń bẹ̀ gbogbo Senegal Iran Japan Morocco Serbia Poland South Korea Tunisia ní Portland lọ́hùn Australia ń bẹ̀ wọ́n pọ̀ gan ni àmọ́ má ṣe wá tó yìí Australia bẹ́ẹ̀ bákan náà UAE wà ń bẹ̀ àti Peru New Zealand Costa Rica Ukraine Saudi Arabia Ecuador Ghana Cameroon àti Canada gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn nípa pọ́ọ̀tù lọ́hùn tá a bá ń sọ nípa wọ́kọ̀ pàápàá ó yá mi ò ní gbọ́kú ẹsẹ̀ Bákàrẹ̀ Jamiu Jamo Fashion gbogbo Cameroon lọ́hùn kì í ṣe dáadáa.
lánàá a tún gbọ́ kinní kan àmọ́ ju gbogbo ẹ̀ lọ. bó bá jẹ́ òótọ́ ni ẹgbẹ́ kí ló hàpù náà àjọ NFF ní Nàìjíríà yìí wọ́n láwọn ti tú wọn ká wọ́n tú ta ní ká àwọn ìgbìmọ̀ fún Super Eagles Nàìjíríà yìí látòrí olùkọ́ni ni o amúgbálẹ́gbẹ̀ẹ́ ni o gókípà kìíní kan ni o tó ti yé yín báwọn wọn náà tú wọn ká àmọ́ ṣáájú ìgbà náà Augustine Eguavoen ó lòun ti step down gẹ́gẹ́ bíi kóòtù ẹ wá gbọ́ Eguavoen sọ̀rọ̀ ó ní wọn sáàkì òun resign ni bákan náà ẹ̀wẹ̀ NFF àwọn náà tún sọ̀rọ̀ wọ́n ní Eguavoen yìí kan náà kò resign o àwa la sáàkì ẹ gbọ́ náà ta ló ń parọ́ fúnrọ́ kò mọ̀ yé wa pàápàá gbaniwa yìí tó bá ti ń di ọ̀la ọjọ́ kejì oṣù tá a wà nínú ẹ̀ yìí gbogbo ìdíje lọ́kàn òjọ̀kan lókè òkun lọ́hùn á tún bẹ̀rẹ̀ gẹ́ẹ̀ á jẹ́ pé gbogbo Gunners gbogbo Man U gbogbo Arsenal Liverpool bákan náà gbogbo Barcelona Real Madrid àti dẹ́nìyàn again àmọ́ ṣáájú ìgbà náà wà yìí àwọn rẹfirí lọ́kùn òjọ̀kan mọ̀nàkà yìí sáàmọ́ lórí ọ̀fẹ́ láti tọ́kùn géèmù kọ̀ọ̀kan gbogbo matches lópin ọ̀sẹ̀ yìí àti Monday lọ́hùn ẹ̀ka EPL ó tún ti wà ńlẹ̀ pàápàá Liverpool àti Watford lẹ́ẹ̀rí géèmù tiẹ̀ Stan Atwell yóò mọ̀ wà ní jáàjì yẹn bákan náà ẹ̀wẹ̀ Brighton àti Norwich City Simeon Opa yóò fọn fèrè ńbẹ̀ Burnley àti Tottenham City Craig Pawson yóò tún fọn fèrè bákan náà gbogbo Chelsea àti Brentford Chris Kavanagh yóò rí bá géèmù náà Leeds United àti Southampton Anthony Taylor yóò wà ní jáàjì yẹn Wolves àti Aston Villa láàrin England yóò wà ní jáàjì ẹ̀ bákan náà Man United àti Leicester City Andre Marina yóò fọn fèrè ńbẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá ìfẹsẹ̀mọsẹ̀ láàrin West Ham mi àti Everton bákan náà Michael Oliver Twist yóò mọ lórí ọ̀fẹ́ bákan náà sẹ́ẹ̀ láti fọn fèrè ńbẹ̀ pàápàá Tottenham pẹ̀lú Newcastle United Matt Atkinson yóò rí bá géèmù yẹn bákan náà ẹ̀wẹ̀ gbogbo Gunners yóò géèmù yín ní next week Monday lọ́hùn láàrin Crystal Palace àti Arsenal Bob Tierney yóò wà ní jáàjì géèmù náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn nípa rẹfirísẹ́ yóò mọ fọn fèrè ní wọn kò jọ̀kan matches lópin ọ̀sẹ̀ yìí ní líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn pàápàá àwọn alákòóso àgbààgbà jẹ̀sẹ́bì níbi ẹ̀ lọ́hùn wọ́n ti sọ̀rọ̀ sókè pé kí náà sọ wọ́n ní lọ́wọ́ yìí náà àwọn ti gbà ní tó bá ti di ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sáà tí ń bọ̀ lọ́hùn next season lọ́hùn agbábọ́ọ̀lù 5 ni ó mọ̀ wọlé jáde gẹ́gẹ́ bó ṣe wà ńlẹ̀ pàápàá nìyẹn àákan náà lọ́wọ́ yìí Bukayo Saka àti Tomiyasu láwọn méjèèjì ẹ mọ̀ Arsenal ni wọ́n ń jà fún ẹ̀yin náà mọ̀ ó yá lọ́wọ́ yìí gẹ́gẹ́ bá a ṣe rí gbọ́ Mikel Arteta ó ní Bukayo Saka àti Tomiyasu bákan náà láwọn méjèèjì yẹn ó ṣeéṣe ní mọ̀nàkáyó géèmù táwọn gbà pẹ̀lú Crystal Palace ní next week Monday lọ́hùn láwọn méjèèjì kan gbá ń bẹ̀ èkì lẹ wí wọ́n ní ọ̀pẹ́ gbogbo Gunners ó yá mi ò ní wẹ́ẹ̀ ti sẹ́ alájì ọmọ alájà ọkọ̀ alájà alájì mi Olúwatóyìn ọlọ́kọ́ ńlá agbára gbogbo jáàmù lọ́hùn bá ń tọ́jú ẹ̀ dáadáa ẹ̀mí ọlánìpẹ̀kun òòṣà ní Fẹ́mi òòṣà ńlá ni àkúnlẹ̀bọ àmọ́ kì í tí ì mọ̀ gbèpò báyìí owó ní gbà mi ò ní wẹ́ẹ̀tì bákan náà sẹ́ Sáàmù Olúgbénga ọba quality gbogbo Gunners kò ní bàjẹ́ ó ti wá sọ̀rọ̀ báyìí ta ló sọ̀rọ̀ gangan Mikel Arteta ni oníṣẹ́ gbàgbé lẹ́nu ẹ̀pẹ́ yìí Tomiyasu ní injury oníbàkan náà ẹ̀wẹ̀ Bukayo Saka ọmọ mi ńlá òun náà ní injury àmọ́ injury tó ní tiẹ̀ COVID-19 òun ló kó bá kìí ṣe injury ní sàn-án gẹ́gẹ́ bó ṣe sọ onílọ́wọ́ yìí Bukayo Saka ó ti feel fine gẹ́gẹ́ bó ṣe wí ó dàgan lánàá gan tírénì tàná yìí fún Arsenal wọ́n jọ ṣe ni gẹ́gẹ́ bó ṣe sọ bí nǹkan ṣe jẹ́ nìyẹn pàápàá ọjọ́ ajé Monday lọ́hùn-ún ó ti sọ ó ní wọ́n jọ gbà ní gẹ́gẹ́ bó ṣe wà ńlẹ̀ bákan náà lọ́wọ́ yìí à ń lélẹ̀ mọ̀nàkà yìí ó di La Liga lọ́hùn nínú kọ̀wé nìyẹn Madrid ní gbogbo Madrid káfàtà alá Madrid Real Madrid ṣé ń gbèsè ńlẹ̀ sí ó yá mi ò ní wẹ́ẹ̀tì sẹ́ẹ̀ Tajudeen Ẹ̀sán TJ
spices gbogbo Madrid lọ́hùn bá ń tọ́jú ẹ̀ bákan náà Dèjì Àlàbí àgbáwo ńlá ni lọ́wọ́ yìí Karim Benzema àti Fernand Mendy láwọn méjèèjì lánàá sẹ́ni Madrid àná yìí wọ́n jọ ṣe ni ìyẹn ni pé lópin ọ̀sẹ̀ yìí á jẹ́ pé Karim Benzema àti Fernand Mendy wọ́n jọ gbéra tán ni o lọ sí Galicia ilé Celta Vigo lọ́la gẹ́gẹ́ bó ṣe jẹ́ torí pé bákan náà lọ́wọ́ yìí Carlo Ancelotti oníṣègbọ́ ẹ̀ Clasico tá a gbá against síbà tó jẹ́ pé Benzema yìí kan náà kò play ńbẹ̀ àti Fernand Mendy ó ní kò dáa tó ó ní àmọ́ lọ́wọ́ yìí àwọn ọmọ mi ńlá wọ́n ti dé tán ẹ̀ ń bá bẹ́ sí wọn wàláì bẹ̀m̀bẹ̀ ó bẹ gẹ́gẹ́ bó ṣe sọ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ Eden Hazard ewu lọ́mọ gbẹ̀gbẹ̀gbẹ̀ agbábọ́ọ̀lù Madrid lọ́hùn tẹ́gbọ́ títí di òpin sáà tá a wà nú ẹ̀ yìí Eden Hazard kò dájú mọ́ ní sẹ́ẹ̀ wípé yóò play fún Madrid ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ Luka Jovic àti Iskelebete láwọn méjèèjì bákan náà géèmù òpin ọ̀sẹ̀ yìí kò ṣúọ̀ bóyá wọn ò gbà àkọ́kọ́ ni pé Luka Jovic àti Isco nígbà kan rí wọn náà ní ankle injury bákan náà ó tún ti san lọ́wọ́ yìí wọn náà tún wá ní back pain kọ́lọ̀ ó yọ wọ́n bẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ Toni Kroos ń tẹ̀ òun ò ní injury àmọ́ fẹ́rẹ́fẹ́ ó sì kìdí ẹ̀ ní ju gbogbo ẹ̀ lọ àgbo pópó lọ́hùn-ún wọ́n ti gbé fún mú díẹ̀ báyìí ara ẹ̀ bákan náà àtúnyà àmọ́ lọ́wọ́ yìí Luka Modric Casemiro Henry Militao Rodrigo Fede Valverde táwọn tí mo kà á lẹ̀ yìí wọ́n ti dé sí Madrid wọ́n bá ṣe play lókù báyìí bákan náà wẹ̀ Gareth Bale ọmọ ńlá ó dé bó ṣe dé ń tiẹ̀ nọ́ọ̀kì yùrì fẹ́rẹ́fẹ́ òun ló gbédé ọmọ ọlọ́mọ pàápàá nìyẹn ẹja tún kà síwájú gbogbo Liverpool lọ́hùn alpha ẹ̀kú àmójúbà mi ó yá mi ò ní wẹ́ẹ̀sì ìmáwù jádùgẹ́lè àgbáwo ńlá nìyẹn o competent reporter ńlá ti ṣe dáadáa bá ń tọ́jú ẹ̀ bákan náà Ibne Yole ọmọ mi ńlá ọmọ ẹlẹ́mu yìí ní wọ́ọ̀tì mo láyọ̀ building material gbogbo prime lọ́hùn ó yá lọ́wọ́ yìí Liverpool mi ò ṣá wọn náà tún ti gbà níṣẹ́ wọ́n ti gbà wọ́n fẹ́ gbọ́mọ̀ kan wá láti Celtic lọ́hùn ta ni mò ń perí mò ń sọ nípa Bendo Hack agbábọ́ọ̀lù kan ti Celtic ẹ̀rọ ọmọdé yìí owó tán fi gbé initially ó jẹ́ £500,000 àmọ́ lọ́wọ́ ìbákan náà ó wà pélénjákun àwa jẹ́ £600,000 gẹ́gẹ́ bó ṣe wà ńlẹ̀ bí gàṣẹ jẹ́ nìyẹn lápá bẹ̀ ní belenja lóní pápápá gbogbo Chelsea lọ́wọ́ yìí up Chelsea the Blues àjọgbà ni. gbogbo Chelsea lọ́wọ́ yìí ó yá mi ò ní wẹ́ẹ̀tì ìkànnì alájì Akínládé Kazeem Kọ̀ǹsọ́ ìbò ní mọ́tò mi ò ní gbọ́pọ̀ ẹ̀ bákan náà Frank Payne olówó ọ̀dà ẹgbọ́n náà sẹ́ àbá náwó ọ̀dà owó kìlà tún fẹ́ mọ̀ ná mi ò ní wẹ́ẹ̀tì mi ò ní gbọ́pọ̀ ẹ̀ bákan náà Ọ̀túnbadé rẹ̀ mí sán ní gbogbo Chelsea ń bàdàn lọ́hùn DJ Slim ayé ẹgbọ́n náà sẹ́ tó wá kéré inú ayé ni Abdulwasiu Adémọ́lá mi ńlá ìṣe dáadáa olú ayé Lexus nìyẹn ẹ bá ń tọ́jú ẹ̀ bákan náà àgbà wẹ́dà mi ò ṣà gbogbo prime lọ́hùn gbogbo Chelsea àgbà wo káwọ́ bàtà kan wà ńbẹ̀ Adéyínká Michael Adéfìlà Daddy Bright yínká mi ò ṣà DJ wáìkì múlẹ̀ òsùn tí ó sì ọ́ ó dúró tán kò já tán ó já lọ́wọ́ yìí Romelu Lukaku Ọ̀túnba Lamba àgbà bọ́ọ̀lù kan ti Chelsea lọ́hùn àwọn kan sọ pé lọ́wọ́ yìí Lukaku inú ò dùn tó nínú nǹkan ti Chelsea lọ́hùn ẹgbẹ́rẹ́ kí ló fà á kò yé mi náà èmi náà ò mọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ o. èjẹ́ǹtì Lukaku ó ti sọ nǹkan kan ó ní bóyá lọ́wọ́ yìí kí Lukaku káàfàtà kó padà sínú kọ́ńtínítàmì náà gẹ́gẹ́ bọ́n ṣe sọ bí gàṣẹ jẹ́ nìyẹn ń gbogbo Chelsea àṣìwà ń bẹ àti ìlọ World Cup lọ́wọ́ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé star players ńlá World Cup tọdún yìí tí wọn ò ní síbẹ̀ wọ́n pọ̀ gan bá ṣe wá pọ̀ tó báyìí wàláhì wọ́n tún wá jẹ́ combined starting 11 bó náà ṣe jẹ́ alámúlé wọn ó yá mi ò ní wẹ́ẹ̀tì Gianluigi Donnarumma
àmúlẹ̀ Italy kò ní sí mbẹ̀. bákan náà ẹ̀wẹ̀ David Alaba agbábọ́ọ̀lù kan sí Austria ní kọ́ńtù ẹ̀ lọ́hùn. David Alaba ọmọ Madrid òun náà sí mbẹ̀. bákan náà ẹ̀wẹ̀ Spinazzola ọmọ Italy ní kẹ́ẹ̀mọ́ gọ̀ọ́ra yín. pápá gbaniwáyé centre back lọ́wọ́ yìí Lindelof náà sí mbẹ̀. Leonardo Bonucci láwọn méjèèjì wọ́n jọ jákù ń bẹ̀ ni. bákan náà lọ́wọ́ yìí Wilfried Ndidi ọmọ tí a níyàn yín Jorginho wọ́n jọ wà ń bẹ̀ ni. Martin Odegaard agbábọ́ọ̀lù kan ti Arsenal ọmọ Norway lọ́hùn. bákan náà lọ́wọ́ yìí Mohamed Salah Zlatan Ibrahimovic El Brutaland gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn. pàápàá ẹ̀yà súnwájú onígbé lọ́wọ́ yìí àgbáwo káfàtà ìmọ̀lẹ̀ spọ́ọ̀tù ó tún ti wà ń kalẹ̀. kí ló fẹ́ já wá sí náà? kí ló fẹ́ gbé sí wa létí náà? ẹ̀jẹ̀ gbọ́ fẹ̀sì ẹ̀ náà bóyá yóò clear àbí yóò ní clear. torí pé lọ́wọ́ yìí ojú bàbá pọ́n yóò sí ẹ̀ tún wépo ni ó lépo tiẹ̀ kọ́ náà. ọ̀rọ̀ bá ṣe World Cup yìí náà ni tẹ́tí Nàìjà àmọ̀ sí ń bẹ̀ ẹ̀yà gbà fún ṣẹ̀dá. àkọọ́lẹ̀ ti gbẹ bó bá dọdún mi àtúnyàn àkíyàn kó ojúmọ̀ ọ̀gbẹ́ni Ṣèyí ìmọ̀lẹ̀ sport ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ àtọkùn mo kí gbogbo àwọn happy new month. Juma Mubarak. ẹ má jẹ́ kí wọ́n gbé ní April Fool. so kẹ́ẹ̀dì mo já yín tán nìyẹn. ó ti yé mi pàápàá yín káde fìlà ò ní dààmú tó o ti gbọ́ ó rí ènìyàn ọjọ́ kìíní oṣù kẹrin ohun tó bá jọmọ́ April Fool àwọn ò fẹ́ kọ̀ǹfàmù la fẹ́ legit la fẹ́ ìskìlìbìtì ó yẹ ó ti yí ọba àwọn. pàápàá ọ̀gbẹ́ni Ṣèyí àjọ NFF Nàìjíríà wọ́n láwọn sáàkì gẹ̀nẹ̀ Troy wọ́n náà sáàkì ègùn àfọ́n ni wọn ò sáàkì ń gbóhùn resign àkọ́kọ́ náà ta ní parọ́ fúnra wọn. ṣe rí àti pé wọ́n sáàkì èèyàn ṣe mọ̀ pé tán bá sáàkì èèyàn báyìí ó máa ń bu profile rẹ̀ kù ni to the level pé àwọn CV rẹ̀ gan máa ní kọ́má because kò ní dáa kò ń ṣe nǹkan tó dáa. tẹ́ bá ń ṣiṣẹ́ ìjọba àbí iṣẹ́ aládàáni tán bá ti ń fún query bá ti pọ̀ jù tọ́ bá fi wá di pé wọ́n sáàkì yàn ibi tẹ́ bá ti fẹ́ gbaṣẹ́ mi wọ́n tó wò pé wọ́n sáàkì ni so ó máa ń wà preferable kí èèyàn kó ti sáré resign tàbí kó step down tàbí kó ṣáájú kan tó lè dànù èmi ìyẹn dá ju kán sáàkì lọ but àti pé wọ́n sáàkì o àti pé ó resign o ó mú sáàmọ̀ pé ó ti yóò sá lọ náà ní lílọ nígbẹ̀yìn bọ̀ ṣe rí èmi wò ìgbà tí mo rí news pé wọ́n sáàkì gbogbo àwọn crew wa tán kó wa lọ sí playoff tán lọ gbá Ghana tán gbá kínní yẹn èmi ń wò pé àwọn NFF gan ó yẹ kán wòra wọn gan àwọn tó yẹ kán sáàkì gan wà ń bẹ̀ even ààrẹ àjọ NFF gan kò deserve kó wà ń bẹ̀ because kan sáàkì àwọn tí ń sáàkì yẹn gan because nígbà tí o kọ́kọ́ lọ gbé ègò àfọ̀n wa àti òpó máa perform pé at least ó jẹ́ tiwa tó èmi náà support ẹ̀ gbogbo àwọn ọmọ Nàìjíríà la support ẹ̀ ìgbà tá a lọ sí Nations Cup ó bẹ̀rẹ̀ dáadáa first 3 matches onìkan ló win tó ní 9 points a lọ play first round of 16 àjáwálé ìgbà yẹn ló ti yẹ kán ti múra kán ti fún ní strong warning pé àlàyé nǹkan yìí o ìdíje yìí wà at stake torí pé kò sí ẹsẹ̀ méjì ń bẹ̀ kò sí kíní ẹsẹ̀ kan ni a gbọ́dọ̀ kò sí option mi ju pé ká qualify lọ bọ́ a qualify ẹ̀dùn wòran náà ó tún fi bẹ̀rẹ̀ báyìí ṣé rí tábà wo gbogbo àwọn tí ó wà níbẹ̀ gan asin nínú àwọn technical crew yẹn ṣé Joseph Chiobo tí ò coach rí ni kò ní provide kankan ní coaching experience kò ní Salisu gbogbo wọn ègò àfọ̀n fúnra rẹ̀ gan iye àṣeyọrí mélòó ló ti ṣe ẹtíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so ibi tó ti yẹ kán ti mọ̀ nìyẹn pé nǹkan wà ń bẹ̀ ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà ó dìgbà tó bá ti pé gba lẹ́tà tó bá mú kúrò ńbẹ̀ lọ rí lágbájá sọ pé láti ọ́fíìsì lágbájá láti ọ́fíìsì tàmẹ̀dù tá bá ti yọ yẹn kúrò ńbẹ̀ ìyẹn gangan ní ìbẹ̀rẹ̀ corruption so kí wọ́n yẹ àwọn NFF gangan wò fúnra wọn nǹkan kan wà ńbẹ̀ tó yẹ kí wọ́n mú kúrò ńbẹ̀ àwọn kan wà ńbẹ̀ tó yẹ kí wọ́n fi ọwọ́ sí ju ilé fún agẹ́gẹ́ kí sport minister àti ààrẹ Muhammadu Buhari kàn jẹ́ pé ààrẹ wò láìkè sport ẹ mọ̀ pé àbẹ́ ṣe wọ́n kàn máa ń wò ní wọ́n ṣe fancy sport ìyẹn ni tó bá jẹ́ pé ààrẹ tó láìkè ni wọ́n á ti wo nǹkan síbẹ̀ wọ́n á tẹ̀ ti fáyà àwọn tó yẹ kán fáyà ńbẹ̀ wọ́n á ti háyà àwọn míì tó yẹ kán háyà. fáyà and háyà. so a mọ̀ wo nẹ́ẹ̀sì tí NFF máa ṣe àṣà lè wà láì ní kóòtù ẹ sáà pé àwọn díje bá tiẹ̀ lọ́wọ́ kọ àtúngbà nǹkan mí náà tó jẹ́ pé kinní so ẹja mọ̀ wo nǹkan tó máa ṣẹlẹ̀ in the next few days. ó dáa ẹjẹ́ mọ̀ kí ọmọ lọ́jọ́ ìbí òní Ayẹ̀sán Rótìmí àgbáwo ńlá ni ara àwọn tíátíá nìyẹn olóyè àdákú ọmọ jọ́sìn ni olúayé voice note pàápàá Newcastle wọ́n ní lọ́wọ́ yìí gbogbo
ọ̀nà gbogbo níṣẹ́ ẹ padìsá balaga tí ò tí balaga tán àmúlẹ̀kọ ti Chelsea lọ́hùn dandan ni káwọn ó gbé kí ló fà á tán fẹ́ fi gbé èlò náà fi gbé náà mò ń bọ̀ mí èsì dé nígbà ń bá dé máa jà yín bẹ́tà ẹ má yí kó mbẹ́ lórí ọ̀dọ̀ náà ṣe ni wàyí níkànnì bá bá ìkànnì Brave 91.7 FM ló ṣùgbọ́ lápá bí Dami Rafai ó yá gbé mi trabayé. ilẹ̀ lórí ọ̀dàn ni pẹ̀lú Àdìgún òòṣà ẹ má rí bá má fọ́. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports, because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo. FFM kì í mùsùlùmí òdodo kákún ìpalẹ̀mọ́ àmọ̀dánù tó ń dé tán àtúwọlé tó kalẹ̀ lóríṣiríṣi ẹ̀wọ̀n aṣọ ìgbọ̀ òǹkàjọ kàládà. wá sí àwọn irun pípé ìgbàdégbà ní ẹ̀dídé kẹ́ mùsàárì yẹn ní òru iṣẹ́ ọlọ́run kò dúró owó ló máa. Alhamdulillahi Rabbil Alamin. Ramadan Hijra 1443. Tún wọlé dé ẹ máa tara ṣàṣà kẹ́ máa bọ̀ ní ìkànnì Rev 91.7 FM. Kẹ́ wá bá Láràbí dòwò pọ̀. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí. 0803-277-5526, 0816-913-1936 àti 0803-525-6407. Láràbí ò ní dùn wá ní ládàá ẹ̀. Àmín. Warafanahu mankana aliyya. ẹni náwó sí tọ́lọ́hún kò máa ní gbòfò 91.7 àwa retí. a ṣì wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀. ẹ káàbọ̀ padà gbogbo Chelsea lọ́wọ́ yìí Newcastle United wọ́n ní gbogbo ọ̀nà gbogbo níṣẹ́ àwọn ògbé kẹ́pà ẹ wá gbọ́ dáadáa Thomas Tuchel lọ́wọ́ yìí onítàǹbà tiẹ̀ gbé bẹ́ẹ̀ bá sanwó tí Chelsea san ní 2018 lọ́hùn bẹ́ẹ̀ bá san tó bẹ̀ at least owó tẹ̀sán lọ́wọ́ yìí yóò kì í torí pé àdéhùn rẹ̀ bákan náà àdéhùn tí ó ṣe dáadáa pẹ̀lú ikọ̀ tí Newcastle ó ní ẹja ṣe àmọ́ lọ́wọ́ yìí owó ni ẹ san ó tilẹ̀ jẹ́ pé Newcastle ní báyìí ọ̀rọ̀ lóhùn àyálò náà fi ń lọ Chelsea ò tí ì gbà bí nǹkan ṣe jẹ́ nìyẹn sẹ́ lápá abẹ yẹn ní pápápá ọ̀gbẹ́ni ṣe yìí ẹ já wo géèmù àná tá a bá ń sọ nípa ìdíje ti UEFA Women's Champions League lánàá Wolfsburg wọ́n ti jojú kọ ti Arsenal ti relé àti gbé gọ́nà relé lápò obìnrin lọ́hùn ní báyìí Barcelona àti Wolfsburg Lyon pẹ̀lú kọ ti Paris Saint-Germain. Atọ́kùn ṣe rí géèmù yẹn dùn mí lánàá pẹ̀lú bí Arsenal ṣe rọlé torí èèyàn kan tí mo sì àwọn tíìmù kan tí mo tún sọ́pọ́ọ̀tì nìyẹn nígbà tí tíìmù mi ti já kó ń bẹ àwọn obìnrin wa but ṣe rí Wolfsburg kò sí nǹkan tí Arsenal fẹ́ fi kún mo ti sọ tẹ́lẹ̀ because àwọn yìí àgbáwo ni wọ́n nínú ìdíje yẹn iṣẹ́ yé wọn dáadáa Arsenal wọ́n ju Arsenal lọ ní tábà wò ní ránkẹ́ wọ́n ti gbà dáadáa ní kìnìún yẹn Lyon tó jẹ́ obìnrin tí wọ́n àwọn lọ̀gá ńlá but lọ́wọ́lọ́wọ́ yìí báyìí wọ́n máa pàdé Barcelona ṣe rí Barcelona obìnrin ẹkùn ni wọ́n gbóná bíi ẹlẹ́gùn sọ̀kọ̀ náà. ẹ̀yin kan tún rẹ́rìn ọ̀tẹ̀ tí. in a situation tó yẹ pé mọye game tán ti play wọ́n draw wọ́n máa ń win ni wọ́n wá kéré jù pé wọ́n score rẹ tó o bá ní luck wọ́n á sì go mẹ́ta sókè. ẹ wo bí ọmọ wa ẹ̀sẹ̀ òṣùwàlà ṣe dáa tó wọ́n máa ń gbé wọlé ni so àwọn player pọ̀ ń bẹ̀ tó jẹ́ ní Barcelona obìnrin nísìnyí Barcelona Wolfsburg then PSG obìnrin Paris àti Lyon mo ń wo bí PSG lè máa mórí bọ́ torí pé tẹ bá wo start wọn láti ìbẹ̀rẹ̀ ìgbà tí wọ́n já Bayern 2-2 bí kan play ó dẹ̀ pọ̀ fún wà ní PSG but ṣe rí Paris yẹn mọ tí wọ́n ń pè ní Lyon àwọn yẹn ni wọ́n ti kéèyàn gbà lẹ́ẹ̀méje léraléra back to back kankan gbà lọ́n tiwọn ni wọ́n ràn yín ní Lyon yẹn nísìnyí báyìí tí ọwọ́ last season yẹn ni wọ́n rẹ̀yìn díẹ̀ tó jẹ́ pé Barcelona gbà wọn àti Chelsea náà play final nínú díje ilé tó parí ẹ̀ but lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ bá wo inú tíìmù Lyon yẹn àwọn black pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa tó jẹ́ wọ́n strong wọ́n lè gun èmi ti rí already báyìí pé mo ń expect Barcelona àti Lyon obìnrin. ẹ̀ ń retí Barcelona ní final because Barcelona yẹn ìyẹn ni ó máa wá lè. ẹ má jà fojú kéré Wolfsburg o.
Wolfsburg náà dasẹ̀ mo ti sọ fún yín but lọ́wọ́lọ́wọ́ yìí báyìí sí nǹkan tó bá wà nílẹ̀ la máa pín. ó yé mi bàbá. ọwọ́ tí Barcelona wà yìí even Barcelona obìnrin tán bá mú Man U àbí Chelsea ọkùnrin gan lè nà wọ́n because àwọn eléyìí ń gbá bọ́ọ̀lù ẹni àwọn ni wọ́n dẹ̀ ń gò wọ́n ṣẹ́rí tẹ́ bá jókòó tẹ́ wo bọ́ wọn inú yá máa dùn ẹ mọ̀ pé normal tẹ́ bá ń wo bó obìnrin wọn máa ń pariwo tó máa ń ṣe máa ń fọ́ ní gan ìwé bọ̀ àwọn eléyìí wọ́n máa ń play bí ọkùnrin ni wọ́n á gbá bọ́ọ̀ tíṣan tẹ́ gbà tí obìnrin tó bá gbé bọ́ọ̀ jẹ́ a máa wò pé ṣé obìnrin ti lélẹ̀ àbí wọ́n gbé ọkùnrin síbẹ̀ bóyá etiquette síbẹ̀ bọ̀ at the end of the day tá a bá wò dáadáa náà obìnrin náà ni wọ́n ń ṣe dáadáa lọ yìí kíní yẹn jẹ́ fún wọn ìní mo fi wò ó pé mo rí wọn ahead of Wolfsburg. pẹ̀lú mùsèmùsè wọn current form wọn báyìí inú jẹ́ kí n gbé fún wọn but mi tí mọ síbi tí Paris máa fi jẹ́ torí Lyon àwọn náà ń gbóná so far tí wọ́n ṣe lè escape tí wọ́n fi lè escape Juventus torí ìdíwé ìbáwọn náà ṣe ń play 3-1 lónàá náà so lánàá yẹn ìgbà tó ṣe tí mo rò pé ìyẹn ó tún máa ṣe dáadáa ni ó tún lọ ń gò sí so ní final ẹ jẹ́ ká mọ̀ retí Barcelona àti Lyon. ẹ̀yin ti mú final lẹ̀. prediction tèmi nìyẹn. tó bá rí bẹ́ẹ̀ mọ́ kọ́ tẹ́fún wa lówó. gbàgbàgbà gbogbo máyù lọ́wọ́ yìí gẹ́gẹ́ bá ṣe ń gbé sí mi létí. Fernandes àgbà owó ńlá wọn ló ti ṣàdéhùn tuntun mi pẹ̀lú ikọ̀ ti Manchester United. ó yá lọ́wọ́ yìí a bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù mẹ́ta gbàǹkógbàǹkó táwọn mọ̀ gbowó jù báyìí ní Man U. Fernandes nínú top 3 lọ́hùn òun náà wà nílẹ̀. èló ni ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ a sì ń bọ̀ lórí ẹ̀ ká tó parí ètò yìí tán à gbé sí létí. pàápàá bákan náà lọ́wọ́ yìí Dybala agbábọ́ọ̀lù Juventus lọ́hùn ọ̀rọ̀ ti ń lọ torí pé ọmọ náà ó lòún ṣetán níṣẹ́ àní mo ṣetán níṣẹ́ mo fẹ́ kú ní Juventus àmọ́ sẹ́gbọ́ òpin sáà ta wà nínú ìbákan náà ni àdéhùn rẹ̀ yóò tán pẹ̀lú Juve lọ́hùn ẹ̀gbọ́n mo ló mórílé Barca ló ń lọ lọ́hùn gbogbo Barcelona ó yá mi ò ní gbọ́kú ẹsẹ̀ ìkọ́mi alájì Adéjàre Kazeem ẹ̀mí lójú káfàtà gbogbo ẹ̀dẹ̀ lọ́hùn bá ń tọ́jú ẹ̀ dáadáa ó ṣèyàn kàńgọ̀ mi ò ṣà olú ayé pààtì ajégúnlẹ̀ kàńgọ̀ kan ajégúnlẹ̀ kan ni bá ń tọ́jú ẹ̀ bákan náà MC olú ayé shaft gbogbo Barcelona wọn ló ń bọ̀ ní kèétí ìdè o kẹ́ ẹ̀ mọ̀ fọ́ Aspilicueta àgbáwo kan ní jẹ́bẹ̀sẹ̀ nínú ikọ̀ ti Chelsea lọ́hùn ànáyé ńlá bákan náà ó tún ti ṣe bẹ́ẹ̀ àdéhùn rẹ̀ pẹ̀lú ikọ̀ ti Chelsea ó tún fẹ́ ní ojú sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ àgbáwo ńlá ni kì í ṣe dáadáa pàápàá Rudiger ìfẹ́ndà kan nìyẹn inú ikọ̀ ti Chelsea lọ́hùn àwọn aṣojú Barcelona àti agent Rudiger bákan náà táwọn méjèèjì wọ́n ti wà ní kọ̀rọ̀ bì kan wọ́n ti jọ ń ta bíi tẹ́tẹ́ orí pé lọ́wọ́ yìí Joan Laporta ààrẹ bámbam lọ́hùn fún Barcelona ó ní gbogbo ọ̀nà gbogbo níṣẹ́ Rudiger ní sáà tí ń bọ̀ lọ́hùn ní Camp Nou àjọgbá ni ọmọ ńlá ni ẹ gbàgbé ẹ̀ àtún ti ń gbọ́ kankan wípé Anthony Martial àti Harry Kane yóò dàbí swap deal ẹgbọ́n náà láàrin ikọ̀ ti Tottenham ni àti ikọ̀ ti Sevilla ṣé yóò lọ bẹ́ẹ̀ àbí ò ní lọ àjẹ́ pé tó bá mú yẹ̀sì bẹ́ẹ̀ Anthony Martial yóò mọ̀ bọ̀ ní Tottenham nìyẹn nígbà tí Harry Kane bákan náà yóò mọ̀ lọ sínú ikọ̀ ti Sevilla lọ́hùn ọ̀rọ̀ ẹ̀ máa rí bákan Anthony Martial ti Harry Kane Sevilla pẹ̀lú Tottenham anyway kò sí tí ò lè àpùnà pàápàá ọ̀gbẹ́ni Ṣèyí ẹ̀jẹ̀ gbéra tán ọ̀rọ̀ World Cup a sì ń bọ̀ lórí ẹ̀ àmọ́ ṣáájú ìgbà náà wà yìí ìdíje EPL lọ́wọ́ yìí láti ìbẹ̀rẹ̀ sáà tí ń bọ̀ lọ́hùn agbábọ́ọ̀lù 5 ni ó mọ̀ wọlé jáde kìí ṣe 3 mọ́ eléyìí ìyàtọ̀ ńlá wo ni ó dé bá ìwé àárọ̀ ìdíje EPL. ṣẹ́rí ó máa jẹ́ kí nǹkan ṣe dáadáa nínú ìdíje EPL mi ẹ mọ̀ pé àwọn tíìmù mi ti ń ṣe inú ìdíje UEFA Champions League wọ́n ń ṣe Spain ó dàbí pé àná ń ṣe but EPL bẹ́ẹ̀ yìí ọ̀rọ̀ wọn kò wà predictable but nísìnyí tí wọ́n ti sọ pé bí wọ́n ṣe máa ṣe ní eléyìí èmi rí i pé ó máa fi positive impact ló máa ní lórí ìdíje EPL because tẹ́ bá wo àlàkalẹ̀ tí coach mi máa ń lò yóò ti wò pé tó bá di time yìí mo gbọ́dọ̀ change èèyàn báyìí but injury lè ṣẹlẹ̀ at any time torí pé injury ò dájọ́ àrùn òdòsù ní ọ̀rọ̀ football ní plan rẹ̀ pé ẹ fẹ́ lọ ní injury lórí pitch akàn wáyé bẹ́ẹ̀ ṣá so ìyẹn máa ń ṣẹlẹ̀ so yóò wá da plan coach mi rú ó lè jẹ́ standing ẹ̀ ló fẹ́ change tó ti wò pé
ìgbà tó ń ti rí goal kan kó wọn á defend nínú plan tiẹ̀ tẹ́lẹ̀ but at the end of the day wọ́n ti gba 15 minutes keeper ti ní injury ṣe pé táyà sí yọ keeper tẹ change ẹ̀ báyìí ó ti dà nǹkan rú bọ̀n so ó tún máa help àwọn coach láti ṣe dẹ́ gbogbo àwọn tó tún wà ń bench tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ da àwọn míì wà ń bench tó jẹ́ pé coach mọ́ fi wọ́n read the game ni kò ń ṣe pé wọ́n da láti start the game ṣe understand but ó tún máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn náà láti jẹ́ kí wọ́n rí playing time because tá bá ti gbé ọjọ́ àti mọ̀ pé alágbájá ó jáde fún mi tó wáyé di time báyìí àwọn náà ráyè play ball so èmi mo tún pàtó fún ọ pé àwọn náà ṣe dáadáa because wọ́n emulate nǹkan gidi ni nǹkan tí so far tí UEFA Champions League ti ń ṣe àwọn àjọ UEFA tó ti ń ṣe bẹ́ẹ̀ so èmi ò rí reason kan tí mo máa ṣe tẹ́lẹ̀ but ilé ìtàn sì ti sọ yìí ò dà bẹ́ẹ̀ àfaramọ́ sa. ẹ faramọ́ bẹ́ẹ̀ àwọn tíìmù kan yóò tún wá pè àwọn tíìmù kan dáadáa. wọ́n máa pè ṣé àwọn kan wà tó jẹ́ pé irú àwọn tíìmù kéékèèké bíi West Ham yìí ẹ má bínú pé mo ní kéékèèké. ẹ má bọ̀rọ̀ ìfẹ́ parí ètò tán. bíi West Ham ṣé mọ̀ àwọn player mi wà tó jẹ́ pé wọ́n ráyè showcase interest wọn because tán bá ti wà ní orí kìíní wọn lè bench ó lójú àwọn tán lè bench. wọn ráyè rógòlù dáadáa. ó lójú èèyàn tán lè bench because now but àwọn tí coach bá ti win tẹ́ bá ti win tíìmù yẹn so ó máa introduce pé kí lágbájá kó lọ sinmi ẹ jẹ́ n fi bóyá bí Man U ṣe example irú Bruno báyìí kò ṣe bẹ́ǹchì ẹ mọ̀ pé nǹkan tó dìjà tó de tí Van de Beek fi lọ nìyẹn. àti Ronaldo legend ní icon o lè bẹ́ǹchì Bruno fún Van de Beek now but tó bá ti lè win game káàsùn pé Van de Beek ti wà nù game yẹn again ó ti wà nù tíìmù padà tó bá ti win game tó ti rí pé at least bó ti dé 80 minutes ó máa yọ pé ó wá lọ sinmi for the next game kó relax á dẹ̀ introduce wọn so ó máa jẹ́ àǹfààní fún àwọn player tó pọ̀ kì í ṣe player kan gan lóríṣiríṣi tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ní ẹ mọ̀ pé àwọn player kan wà tó jẹ́ pé wọ́n ní medal EPL wọ́n ní medal cup trophy tí wọ́n dẹ̀ play ball. wọ́n ti gba gbogbo ẹ̀ dáadáa. wọ́n gbà àti wọ́n fẹsẹ̀ kan ó ti yé mi àwọn akẹgbẹ́ wọn ló gbà fún wọn. àwọn akẹgbẹ́ wọn ló gbà but at the end of the day wọ́n máa jọ gbà ni wọ́n jọ máa jó wọ́n jọ máa celebrate tó bá dẹ̀ sọ pé ó gba kíní rí òun náà sọ pé ó gbà rí so ó máa tún jẹ́ ìwúrí fáwọn náà láti jẹ́ káwọn náà rí ball play then àwọn player tí wọ́n sí form ṣe mọ̀ irú Rashford báyìí àti tábàntà kò sí form so but kò sí form bíi ti tẹ́lẹ̀ so tọ́mátẹ̀ ti ń play ball ẹ wo orú àwọn tó wà níwájú ẹ ìwé Anthony Elanga ẹ wo Sancho tó bá ti play tó bá ti rí pé géèmù yẹn ti ń ṣe yẹn lè introduce ẹ̀ tó òun náà máa ní play time from there ó máa repeat form ó máa regain form ẹ̀ nǹkan tí mo rí tó máa ṣe àǹfààní player máa enjoy team máa enjoy coach gan fans náà máa enjoy torí pé tí ẹ bá ti win títí mi bá ti win inú fans yóò dùn. wọn náà fẹ́ sòfin kan yín fans ẹ máa ń bẹ ní àtẹlu fans kejì kan bá yín Sambuku sọ́nbí lánàá wọn náà ti ń gbé bọ̀ náà. ẹ kàn gbé wá. wọn ní pápá jùlọ ẹ̀yàn ọmọ Chelsea. Sambuku àwọn ọmọ Man U gan Sambuku gan ló máa ń bẹ ní àtẹlẹ. Man U ló ń gbé bọ̀. gbàgbàgbà Mike àgbáwo ni o tá a bá ń sọ nípa àwọn atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ ní ìdíje EPL lọ́hùn àmọ́ lọ́wọ́ yìí láti sáà ti ń bọ̀ lọ ọ̀gbẹ́ni Mike Dean ó fẹ́ fẹ̀yìntì díẹ̀ kò ní rìvá géèmù mọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bá a ṣe wá ń gbọ́ ó ṣeéṣe kó jẹ́ pé òní ò mọ̀ wà ní ìcháàjì VR machine yóò mọ̀ mójútó òun náà ṣe díẹ̀ níbẹ̀ Mike Dean àgbáwo ńlá ni àwọn kan náà ò gba tiẹ̀ bí àwọn ọmọ ikọ̀ ti Chelsea bí wọn ṣe gba ti Anthony Taylor ọ̀gbẹ́ni ṣèyí ẹjẹ́ wo ìgbésẹ̀ Mike Dean àgbáwo rẹ̀ fún ní EPL. Bàbá náà ti ń dàgbà náà ṣẹ́mọ̀ ó ní láti kò sí bí ẹ ṣe lè ṣe náà tí ẹ ní rìtáyà. olórí ẹbí tí wà ní. bí wò bá fẹ́ rìtáyà àwọn iṣan ààrẹ á rìtáyà eegun á rìtáyà so iṣẹ́ ni wọ́n ń ṣe lórí pitch ẹ̀ mọ̀ kọ́mọ iṣẹ́ tí referee gan fẹ́ ju ti player sometimes because tẹ́yàn bá play ball ló máa tẹ̀lé ibi tí bọ́ọ̀ bá ti lọ ni ẹ̀dẹ̀ mọ̀ tí ó bá ti sáré dé ojúlé bíi ẹnìkan lè kíkì bọ́ọ̀ kó lọ́ọ̀nchì ẹ̀ síta á tún ti sáré tẹ̀lé bọ́ọ̀ lọ síbẹ̀ ẹ mọ̀ iṣẹ́ gidi náà ń ṣe so ó ní láti fẹ̀yìntì náà ni kò sí ṣíṣe kò sáyẹ̀ ṣe bí èèyàn ṣe gba tiẹ̀ kò sí ìgbà tí Jésù àtànábì wà láyé gan majority àwọn èèyàn ò gba tiwọn so ẹ lè expect kí gbogbo èèyàn gba tèèyàn referee tó ti jẹ́ pé mùsèmùsè yẹn dá mùsèmùsè nítorí pé tàbá ní ká mọ̀ ká ní míní méjì mẹ́ta àlè ká tán láwọn iṣẹ́ tó ti ṣe dáadáa káàkiri àgbáyé ni yàtọ̀ sí nínú ìdíje EPL nìkan so Mike Dean àgbáwo tó ń ṣe dáadáa ní sẹ́mu kí àgbáwo tí ń dijú fún fèrè ni. bọ̀ tó bá ti wà ní ẹmọ pẹ̀lú ìrírí rẹ̀ tó bá wà ní DFR ó máa tún jẹ́ kí nǹkan tún mú yẹ̀sì sí because àwọn tó wà ní DFR yẹn àwọn náà èèyàn ni wọ́n then ref mi sometimes tẹ̀bá irú tó bóyá Mike D wà ní orí pitch lẹ́nìí àtẹ̀tẹ̀ lọ́wọ́ wà nù
nídìí fi hàn tẹ bá dẹ̀ rí àwọn tí wọ́n ti ẹ̀ gba tiẹ̀ tó ti mọ̀ tán ti mú lọ́ta gan tẹ́lẹ̀ ó lè wò ó pé kó kípa ref orí pitch lé ní ó gò fóun kúkú wò pé kò gò bọ̀ eléyìí tiẹ̀ ẹ mọ̀ pa ara rẹ̀ balẹ̀ tẹ bá wo Biden ní ìsọ̀ tákùn rẹ̀ ẹ lè provoke kẹ́ tó lè rí provoke gan máa ń pẹ́ àgbáwọlá ni pé kíní bọ̀ tó bá wà well disciplined man ni tó sì jẹ́ pé tó bá ti ṣe nǹkan tó dáa bọ̀ tá a bá ní ká mọ̀ ká ẹ wo àní kúrò bíbá lórí àwọn. a ṣe ń lọ sí World Cup bá a tiẹ̀ lọ a lọ ṣe àtúpalẹ̀ rẹ̀ dá iṣẹ́ tá a gbà náà nù. gbàgbàgbà yìí kọ́ ti Manchester United lọ́wọ́ yìí a tó ti ń gbọ́ nǹkan kan wọ́n náà ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí elébóló wọ́n fẹ́ lọ gbé agbábọ́ọ̀lù kọ́ ti Benfica yẹn tó jẹ́ striker ńlá ó ń sọ nípa ta ni Darwin Núñez pẹ̀lú £60 million àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà wẹ̀ tíìmù tẹ̀mí West Ham United David Moyes olùkọ́ni West Ham lọ́hùn òun náà sọ̀rọ̀ sókè ó ní sẹ́gbọ̀ láàrin àwọn àti Man U ẹ̀ ń bá kọ́kọ́ débẹ̀ gbọ́mọ náà òun ni ó padà gbé gẹ́gẹ́ bó ṣe jẹ́ nígbà kan náà rí Arsenal káfàtà Darwin Núñez yìí kan náà wọ́n fẹ́ gbẹ̀ngbà kan rí àmọ́ lọ́wọ́ yìí ó ti ń rí Arsenal díẹ̀díẹ̀ ó yá mi ní wẹ́ẹ̀tì ọmọ pẹ́ gborí wọlé ifne yìí ó lè ń ṣe dáadáa pápápá. ọ̀gbẹ́ni Ṣèyí ọ̀rọ̀ APL náà la ṣì wá o ẹ já wo bí nǹkan ṣe ń lọ tá a bá ń sọ nípa first game fún Man U lọ́la àwọn àti kọ́tí Leicester City lópin ọ̀sẹ̀ ẹ já wo referee tí ó rí fáà géèmù náà Andrew Marina ni àgbáwo nìyẹn ni pé ó soft fún wàrísì Man U Leicester City ṣé yóò lè rọrùn bẹ́ẹ̀ bá a ṣe expect. ṣẹ́rí Man U gbọ́dọ̀ fi géèmù yẹn ṣeré wọn ti ẹ̀ gbọ́dọ̀ fi ṣeré rárá because that very game ó wà very important ó jẹ́ determinant láti wọ top four wọn torí Arsenal tí wọ́n ń tẹ̀lé kò sùn gbẹngbẹ sùn ẹtìgẹ́tì bẹ́ẹ̀ Arsenal náà ń tẹ̀lé wọn ṣe Man U wọ́n ní last 3 meeting tí wọ́n pàdé Leicester City in all competition so wọ́n ti lost gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn so n tí mo wá ń wo ni pé Man U gbọ́dọ̀ fight back ní ọ̀la láti jẹ́ kí wọ́n mọ̀ pé ṣé Man U wá kéré ni. àwa náà ń gbà ń bẹ̀. Leicester City báyìí ní exact feature tí wọ́n play in last season 2-1 wọ́n ti ní àǹfààní láti tún lose game against Man U látìgbà tí wọ́n ti lose 2-1 yẹn dán sí win yẹn ṣe rí Man U lọ́lọ́ báyìí mo kàn ń wò wọ́n ni pé ẹ rí i pé ìgbà tí wọ́n náà fẹ́ ṣe àdéhùn fún Rashford àtàwọn míì kí ni mo sọ mo ní ẹ kọ́kọ́ mójútó pé ta ló fẹ́ jẹ́ kóòchì yín ní sàn-án ẹ yanjú ọ̀rọ̀ kóòchì kú ń bẹ̀ tẹ́ bá ti yanjú ọ̀rọ̀ kóòchì kú ń bẹ̀ etiquette nǹkan tó kù ni pé kóòchì ló máa determine player tó máa bá a ṣiṣẹ́ so eléyìí tó máa lọ tẹ́ bá ṣe tó lọ sọ fún mi pé ẹ lọ ṣe àdéhùn fún àwọn player tí kóòchì dé tí ò wá láìkẹ́ tó kó àwọn tiẹ̀ wá tẹmọ pé kóòchì mọ lọmọ tiẹ̀ tó dẹ̀ confam àmọ́ James Rodriguez ọmọ Ancelotti ni àmọ́ Maisosari Giorgio ọmọ ẹ̀ ni àti bẹ́ẹ̀ lọ bá àwọn mú wá so òun náà máa lé ọmọ tó máa mú wá ìyẹn gangan ni wọ́n nídìí so kí wọ́n tètè wá nǹkan ṣe láti jẹ́ kí top 4 yẹn ti ń lọ díẹ̀díẹ̀ Arsenal ní géèmù kan àtàndì wọ́n dẹ̀ tún fi 4 points ń lead Man U lọ́lọ́ báyìí 5 náà wà so tí yẹn bá ti rí nǹkan ṣe lọ́la báyìí kan gba àwọn lẹ̀ lọ́wọ́ Leicester City ó máa di èṣù fún wọn o. yóò di èṣù fún wọn Arsenal ṣe play njọ́ Monday àwọn àti kọ́tí Crystal Palace. Arsenal máa play njọ́ Monday but the only thing tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú Arsenal lánàá ni mo sọ fún. bí 4 points mọ̀ náà fi ń lé máa ń fi ń lékè. 4 points náà fi ń lékè ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí báyìí ẹni tí Arsenal ń jẹ́ òní Bukayo Saka mo ní gbàdúrà fún ọ pé kán mọ̀ jẹ́ kó ní injury gbogbo kan tí wọ́n bá mọ̀ ẹnìkan máa ṣe fún un because ẹnìkan ní iṣẹ́ ìwò gangan ló ń ṣe mo ní very hard working boy very very hard working ní situation tó yẹ pé ó lè gbé ball ó lè sáré mobile ball á fún ẹ ní pass á lọ gbà padà á dẹ̀ ṣe tó bá ti rí i pé open net open á gba straight bẹ́ẹ̀ ni so irú àwọn player yẹn the only thing tí Arsenal tún ní ìdíbàyè kò ju pé kí wọ́n lọ wá playmaker kan ẹni tó lè ṣe dáadáa tán tó lè fi ball at least tó lè fi ball géèyàn kàbíyàn méjì kọ́ dẹ̀ ní kó move ball síwájú kó dẹ̀ pass kì í ṣe player tí ó jẹ́ pé wọ́n á play ball sọ wàá gba padà sẹ́yìn wàá gba sẹ́yìn pẹ̀lú lójú kan náà no ẹ move ball lọ sí box 18 ìtẹ́ ìbá dé box 18 ẹ̀ lè go so ball tó bá dé 18 ló máa go then ìgbà míì wà ẹ lè play ball short láti ta ìyẹn tí defence àbí tí keeper bá gọ rẹ̀ so gbogbo yẹn báyìí Arsenal need ẹ̀ láti jẹ́ kí wọ́n rí mi kan relevant sí top 4 yìí. ó dà ó sì borí o olùkọ́ni bámbam fún Roma lọ́hùn-ún ó ní ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń kìlọ̀ fún wọn gbogbo Man U àti mọ̀yìn ẹ fẹ́ máa nawọ́ ìkà wá sórí Tammy Abraham ẹ fẹ́ rà àbí ó ní kò jọ gẹ́gẹ́ bó ṣe wí ọ̀gbẹ́ni Ṣèyí ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ já gbéra tó torí pé tó bá di aago márùn lọ́lẹ́ ní bámbam lónìí wọ́n mọ̀ ṣe dúró ní ìyíkoto ìyọsíra wọn ìpele group stage ìdíje Qatar World Cup 2022
a lọ àti gbà fún ṣẹ̀dá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ọ̀fẹ́ gbé wa pa ó yá ní kàtà ọ̀gbẹ́ni sí kájọ bójú wò yóò sì lọ ní pọ́ọ̀tù kọ̀ọ̀kan. lọ́wọ́lọ́wọ́ báyìí a ti wà ní Doha níbi tá a ti ṣe draw. like Doha náà kì í ṣe Òṣogbo mọ́. kì í ṣe Òṣogbo lára báyìí ẹ jẹ́ ká ṣàlàyé fún báwọn àwọn tó ń gbọ́ wa báyìí a tó ń Doha báyìí àti kó làgùnbẹ̀lẹ́wò. àti kó làgùnbẹ̀lẹ́wò àti evening náà àti mú dání. ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí 2019 nation ló sì ti wà ńlẹ̀ okù mẹ́ta torí pé 32 ló ń lọ. àwọn kan sì ń bọ̀ àdarapọ̀ mọ́ wọn. àwọn kan ń bọ̀ àwọn mẹ́ta kan sì ń bọ̀ àdarapọ̀ mọ́ wọn bọ̀ wọ́n ti ṣe àlàkalẹ̀ wọn lẹ̀ pé tán bá ti dé wọn èyí ò lọ yóò jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ yìí yóò jẹ́ yìí nísìnyí báyìí nínú àwọn wọ́n ń pe àwọn kan ní seeded team ṣe é mọ̀ pé wọ́n ṣe FIFA ranking lánàá so 1 to 10 àwọn yẹn ní wà ní pot 1 nínú ẹ̀ ní láti rí Brazil Argentina a rí Belgium àwọn yẹn tẹ bá wo FIFA ranking ẹ jẹ́ kọ́kọ́ wo FIFA ranking ẹ jẹ́ n ṣàlàyé rẹ̀ fún Brazil number 1 Belgium number 2 France number 3 Argentina number 4 England number 5 Italy ò lọ àwọn wà number 6 Spain lọ Portugal lọ àwọn seeded team yẹn ìlànà máa include Qatar sí àwọn tán host ṣé nǹkan tí mo sọ yìí àwọn náà máa wà ní port number 1 ní apá tibẹ̀ yẹn then port 2 láti rí a máa rí Denmark àti Netherlands wọ́n wà ń bẹ̀ torí pé although wọ́n make it top 10 nínú kinní yẹn but ẹ mọ̀ pé rank yẹn jura wọn lọ ni àwọn òṣèlè make port 1 tó jẹ́ pé port 2 náà máa wà nínú port 2 yẹn láti rí Mexico Netherlands Denmark Germany Uruguay Switzerland USA àti Croatia tẹ́ bá lọ wo FIFA ranking bẹ́ẹ̀ láti 11 lọ síbẹ̀ ẹ rí i pé Denmark wà ní number 11 Germany wà number 12 Uruguay number 13 Switzerland wà ní number 14 USA wà number 15 Croatia àwọn number 16 so taba wo bẹ́ẹ̀ ẹ rí i pé bó ṣe ń lọ nìyẹn ní port 3 a rí Senegal a rí Iran a rí Japan Morocco Serbia Poland South Korea àti Tunisia ní port 4 láti rí Cameroon a rí Canada Ecuador Saudi Arabia Ghana Wales or Scotland or Ukraine ẹ pé àwọn ṣe lọ play kínní ni so àwọn kan wà tó. ọ̀rọ̀ wọn sì lè orí bákan ọ̀rọ̀ nípa ogun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó ń lọ nìyẹn àwọn tí ẹ máa play nǹkan míì tó wà tí wọ́n tún máa fi determine àwọn kan wà tó jẹ́ pé UEFA league tó ń play wọ́n á play rẹ̀ náà fi máa qualify àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti gbá qualify àwọn tán àwọn tí player irú Ukraine yẹn sẹ́yìn pé wọ́n suspend gbogbo game wọn ni so ìyẹn ni ó máa jẹ́ tó bá di ìrọ̀lẹ́ yìí ní báyìí a ti rí i pé àwọn tán wà seeded bí dáàsọ ẹ̀ tó jẹ́ pé tíìmù kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa ṣe dáadáa ti ní in terms of FIFA ranking tí FIFA ranking bá ti dé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń ranking so àwọn tí wọ́n ṣe nìyẹn ẹ wo àwọn tí ó kọ́kọ́ lọ tán máa fèsì kíní báyìí there is tendency of pé àwọn tí wọ́n wà ní first to nínú port A tó jẹ́ àwọn seeded team yẹn ìyẹn inú ẹni Qatar bí mo sọ lẹ́ẹ̀kan Brazil ẹ̀gbọ́n tó lọ fèsì Brazil ẹ mọ̀ pé ó máa le díẹ̀ Brazil ń gbóná Belgium le France náà ò dẹrùn Argentina náà wọ́n ń ṣe dáadáa England náà wọ́n ti pé tán lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí pé díẹ̀ ló kù kó jẹ́ pé àwọn náà bá gba Euro 2020 ńgbà yẹn tó jẹ́ pé Italy fi Vancouver yà ní penalty tán fi ṣe but nísìnyí báyìí lírọ̀lẹ́ ní bó bá ṣe máa lọ àtúmọ̀ jáwọn èèyàn tiwa but ó ti wà pé àwọn tí ó lọ àwọn mẹ́ta tó wá kù bẹ́ẹ̀ yẹn ó ti wà láti kọ́ sí. àwọn mẹ́ta tó kù bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti ṣe tiwọn tán àwọn náà include wọn á jẹ́ 32 teams tó ṣe iná máa pín wọn sí inú gúrùpù kọ̀ọ̀kan so gúrùpù yẹn ó máa jẹ́ bí 8 group bẹ́ẹ̀ so ẹ mọ̀ 8 times 4 that's 32 bó ṣe máa jẹ́ nìyẹn. ó dà kò ní bàjẹ́ bàbá. àgbàwo ńlá kápákpá Romelu Lukaku ọ̀túnba lamba agbábọ́ọ̀lù kan ti Chelsea agent ẹ ti sọ̀rọ̀ ó ní bóyá kó mọ̀ padà lọ sínú ikọ̀ tí Inter Milan tó ti wá sínú ikọ̀ tí Chelsea. ṣe rí Lukaku àtìgbà tó ti dé tó ti ṣe interview yẹn inú yóò dùn ẹ rí i pé tó bá gò gan létà gan kò ń sì ń jubilate akàn ṣe àwọn player ẹ ló máa lọ ń motivate ẹ pé àwé ọgọ ẹlòmíì gan máa ń gbá lórí pé tí ẹ rẹ́rìn náà kámẹ́rà ń wú ẹ but tó bá jẹ́ pé Italy inú kọ́ńtínítà náà ló fẹ́ padà sí bọ̀ èmi ò rí Lukaku bẹ́ẹ̀ tó máa padà sí Italy because bó ṣe kú ṣe rí every serious team tó bá ti lè lose big player bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ ti wá replacement fún wọn so tó bá padà dé àwọn tó ń sọ pé Hazard ń padà bọ̀ á sí Chelsea òótọ́ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ó lè padà but tó bá dé àwọn òǹgá máa jókòó ìwọ tó jẹ́ pé wọn kò sí bí wọ́n ṣe lè gbé ẹ jókòó rárá but nísìnyí báyìí wàá jókòó fáwọn kan ní báyìí tó jẹ́ pé injury náà tún jẹ́ so Lukaku ní season yìí nǹkan mùsèmùsè rò dá mùsèmùsè tó lóòótọ́ àti lódodo torí nínú play 5 EPL
matches or score 2 goals ní kinní náà or play 19 ní last season or score 5 goals ẹ̀rí gbogbo orú nǹkan yẹn ó ti ń bukú gẹ́gẹ́ bí striker even tán bá fẹ́ ra padà gan tàbí tán bá fẹ́ bíìdì lérí ẹ̀ wọ́n lè ra tó yẹ tán rà ń gbà yẹn so ó ti depreciate kò appreciate ẹ mọ̀ pé ó yẹ kó máa appreciate as a player ni but nísìnyí báyìí ó ti depreciate ó ti dínkù so ìyẹn ni mò ń wò nísìnyí ìgbà tó fẹ́ ṣe interview ẹ wo ìgbà tí Ronaldo yìí tán ń pè ní experience ni o Ronaldo fúnra rẹ̀ ìgbà tó dé pẹ̀lú Ragnick inú ẹ̀ ò dùn but wọ́n ṣe interview fún ó tún sọ̀rọ̀ wí pé coach wa best coach ni ó ṣe dáadáa ìgbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ó kàn lọ ń jábọ́ bó ṣe jábọ́ yẹn báyìí ó tún ṣàkóbá fún ó lá pé Thomas Tuchel tó jẹ́ olùkọ́ni rẹ̀ ó jẹ́ èèyàn tó máa ń kóyàn máa tó lágẹ̀ẹ́ tó bá jẹ́ coach mi ni mo jẹ́rìí Àtẹ́tà mi kó lọ sí rẹ̀ fún Àtẹ́tà ó máa wà ń bẹ́ǹchì ni. Àtẹ́tà yín bò. pàdé mi ni ó máa jókòó ni kò rán ẹ wo bí Ozil ṣe dáa tó ṣé kò bẹ́ǹchì Ozil ni. kódà gan ní Fenerbahce lọ́ngàn ó ti ń kojú wàhálà kọ̀ọ̀kan wọ́n ti yọ kúrò ní squad òun àtàgbà bọ́ọ̀lù wọn kan méjèèjì. ìyẹn Ozil ọ̀rọ̀ rẹ̀ gan ṣe rí Àtẹ́tà òun náà kàn ní lọ́wọ́ ni Ozil fúnra rẹ̀ gan di ìṣẹ́rù so ó yẹ kó máa ní sùúrù any player any man kó jẹ́ Samuel ọmọ kékeré ni wọ́n fi ṣe kóòchì rẹ̀ tó ti jẹ́ pé kóòchì rẹ̀ ni òun ní láti fún ní full respect àgbà bẹ́ẹ̀ no matter ẹ̀ bá ti jọ play ball rí ọ̀bá jùlọ lọ́jọ́ orí ìyẹn ò kan wàá fún ní respect ni so ìyẹn ni wọ́n fi ń ṣe tí wọ́n gbọ́n fi ṣe because kóòchì olóní kárí àyín lọ́wọ́ tó bá ti start láti mọ bench ẹ̀ báyìí kò sí tíìmù tó máa fẹ́ rẹ̀ ẹ̀ dáadáa ọ̀hún ti ń dínkù nìyẹn tó bá ti play ball ẹ mọ̀ iṣẹ́ ni ó dàgbà tẹ́ ẹ bá ṣiṣẹ́ ara máa wíìkì ni ẹ máa jókòó sórí so ìyẹn ni ká máa ní sùúrù fúnra wọn that's just it. ọ̀dà pàápàá ẹja lọ sínú Man U lọ́hùn Hernandez àgbáwo ńlá wọn náà ti fún ní àdéhùn tuntun míì àmọ́ lọ́wọ́ yìí àwọn kan ń dúró de official announcement ni àwa ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ gbọ́ torí pé ẹni tó jẹ́ PR Man U lọ́sùn ọ̀gbẹ́ni Sambuk ó ní owó tí ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn jọjọ́ kò ṣe ni àwọn náà máa ń wà ní ìjáàjì bí owó tí player máa ń gbà ẹ̀gbọ́n ọ̀rọ̀ yẹn ti lówó ẹgbẹ́ ìsúnmọ́ kọ́lọ̀ nǹkan sànú rẹ̀ mi ó lift ẹ̀yin náà ó máa ń jọ wà ní ìjáàjì owó bọ̀ mi rò pé owó yẹn ń dọ́wọ́ rẹ̀. wọ́n fún tiẹ̀ ó lè máa sọ fún yín. wàá sọ kò dẹ̀ dáa ṣe ti rí pé èèyàn burú. ẹ já wo bí ìkàṣe ń lọ Fernandes ní kò tí máa jẹ́ sáré. ṣẹ́rí Bruno mo ti sọ tẹ́lẹ̀ pé èèyàn tí mo like dáadáa ni tẹ́ bá tẹ lọ wo ní inú ìdíje World Cup qualifier tí wọ́n play single-handedly mo lè sọ pé single-handedly òun ló gbé Portugal lọ sí World Cup báyìí because ẹ bá rí the way bó ṣe play then àwọn goals tó múlẹ̀ kì í ṣe kékeré so ó deserve kan fún ní àdéhùn sí because tá bá ti yọ Bruno náà kúrò ní midfield Man U kò sí nǹkan kan mímọ́ ṣé àwọn Freddy àbí Matic ẹlẹ́sẹ̀ kọ̀ọ̀kan yẹn àwọn yẹn méjì ni wọ́n bọ̀ ẹyọ kan lè máa ń kakún tí coach bá tún wá fẹ́ parẹ́ tó bá kó àwọn méjèèjì sórí pitch níbà lànà kò síjọ́ tó lọ àwọn méjèèjì papọ̀ tó rí result rí so Bruno yẹn gangan ni Man U ń jẹ so tó máa fún ní owó náà lọ́dẹ̀ lè fi de player múlẹ̀ torí Bruno ni Man U ń jẹ ó ní Man U ń jẹ o Saka ni Arsenal ń jẹ that's it tàwa ni West Ham ń jẹ sebẹlẹ ní mẹchẹ Antonio bọ èmi ò rí pé ń jẹ Antonio Declares àti àwọn Seberama ẹ lẹ ń jẹ kò sí nǹkan kan mímú bẹ́ẹ̀ so Bruno Fernandes àgbàwo ni tó dẹ̀ jẹ́ pé ó ń jágò tí bá ṣe pé ìgbà tí kìíní dé tán máa ń fẹ́ build team lórí èèyàn kan ni ló máa ń kó bá team but òun gangan fúnra rẹ̀ ó ń play gẹ́gẹ́ bí kìíní ni kò síbi tí ò sì lè gbá shot ó dẹ̀ ní square play ó ní out to everything ló ní very complete and accurate player ni mo kàn ń expect kí kó tiẹ̀ rí nǹkan kan gbà because èèyàn ò lè mọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ láìsàárì Kane kó wá mọ́ rí nǹkan gbà at the end of the day kó dáa náà ó wrong no ó tọ́ ni but ní síbẹ̀ ó tún ti sàdéhùn definitely ó fẹ́ owó tó bá ti mọ̀ pé ọ̀ ń rí owó ń bì kan ọ̀ fẹ́ trophy wàá kúrò ń bẹ̀ wàá bẹ́sẹ̀ sọ wàá lọ ìgbà tí bẹ́ẹ̀lì kó Tottenham gbà yẹn tó lọ sí Real Madrid ìgbà tó dé kọ́ ó lọ gba bẹ́ẹ̀lì owó mẹ́ ó gbowó ó tún gba trophy Yoruba Champions League mẹ́ta back to back ó dé padà báyìí wá kí wọn ní nígbà tó wá ṣe lóhùn ó kàn sọ fún wọn pé àwékè mo sọ wọn gbà but nísìnyí báyìí Bruno mo kí congratulation fún torí pé ìpele tuntun náà tún. ó dà mo ti gbọ́. pàápàá ìdíje tẹ́nísì lókè òkun lọ́hùn tá a bá ń sọ nípa Miami Open final lọ́wọ́ yìí ó ti sẹ́ẹ̀tì ní ìpele tàwọn obìnrin Naomi Osaka òun àti Iga Swiatek láwọn méjèèjì náà jọmọ fà á tó ní bísánbísán ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀ka tẹ́nísì lọ́hùn ní fẹ́rẹ̀ ń jógí kò ní ìsáré gbèsè létí ni ìbí àfàjà gbà kọ́ kò sáyè kọ́ àbí 08068676165 08068676165 hello hakinyẹ kojú mẹ kára pàápàá ẹ̀dá kan ẹ̀ ní dàmú mò ń gbọ́ yín sà ó yẹ gbéra ní ṣókí.
Lukaku tó bá fẹ́ lọ kó máa lọ o. Àwọn ọmọ ń bẹ́lẹ̀ o. ọmọ ń bẹ́ńlẹ̀ ó dá àwọn òtí bí ẹ ṣe bàbá ẹ já mọ lọ́fútó ní oníyẹ̀sí ọlọ́bẹ̀ ṣe happy new month oṣù yìí oṣù ayọ̀ oṣù ìdùnnú oṣù àlàáfíà yóò jẹ́ fèmí àti yín ẹ já mọ lọ́fútó ní. olùṣọlá alábí mr dialogue ló kọ́ mi àdìgún ọ̀ṣà ìjọba sport káàkiri àgbájẹ́ káfàtà ọ̀gá ńlá sport the brand ambassador fún gbogbo ilé shumat mubarak barika jimoh ó dàbọ̀. ṣe é rí i pé góòlù ṣe fi wé pàǹdà ṣákì ó yàtọ̀ gan-an bẹ́ẹ̀ ṣe gbọ́ gbádùn ẹ̀ lónìí ẹ̀ tún gbọ́ bẹ́ẹ̀ lọ́la lọ́tún àrà ní ìjọba sport.